ìbò gómìnà ọ̀ṣun ta lẹ́yìn fẹ́ẹ́ dìbò fún o? ẹ̀yin ọmọ ọ̀ṣun, ẹ̀yin ará ọ̀ṣun, ta lẹ́yìn fẹ́ẹ́ dìbò fún o? ìbéèrè yìí ṣe pàtàkì kí kálukú béèrè lọ́kàn àti nínú ara ẹ̀ o, nítorí ẹni tí ẹ bá dìbò fún ló máa wọlé. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló gbàgbọ́ pé ẹni tí àwọn bá dìbò fún kọ́ ló máa wọlé. àwọn tó ń ṣètò ìdìbò yóò ṣòjóró, àwọn alágbára yóò ṣòjóró, ẹni tí wọ́n bá fẹ́ ni wọ́n máa gbé síbẹ̀. eléyìí máa ń ṣeé ṣe nítorí ìbò tẹ́ ẹ dì kò tó ní o. ẹni tí kò bá sí nílé ní ẹran ẹ̀ ń bí òbúkọ. èèyàn kì í dúró síbì kan kí wọ́n tojú onítọ̀hún yàn án mẹ́bọ. ọ̀pọ̀ èèyàn ni ò ní jáde nítorí ìrònú báyìí. nígbà tí wọ́n bá sì dìbò nínú ìbò 10 tí ẹnìkan ní 6 tí ẹnìkan ní 4 tàbí tí wọ́n ní 5 òjòrò dùn ún ṣe nírú ìbò bẹ́ẹ̀. àmọ́ níbi tí wọ́n bá ti dìbò tó jẹ́ nínú 10, ẹnìkan ní 7, ẹnìkan ní 2 tàbí kí ẹnìkan ní 9, kí ẹnìkan ní ẹyọ kan, kí àwọn tí wọ́n ní àwọn lágbára tàbí àwọn tí wọ́n ń ṣètò ìdìbò wá ṣe òjòrò kí wọ́n gbé ẹni tó ní ẹyọ kan wọlé, kí wọ́n ní kì í ṣe ẹni tó ní 9 ló wọlé. irú ìpínlẹ̀ bẹ́ẹ̀ tàbí àdúgbò bẹ́ẹ̀ yóò gbiná ni. òkú tí yóò sùn yóò pọ̀ débi pé àwọn tí wọ́n ṣètò ìbò náà tàbí àwọn tí wọ́n ní àwọn ní alágbára wọn ò ní dúró láyé jẹ̀gbádùn aburú tí wọ́n ṣe fáráàlú. àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ní 1965 nílẹ̀ Yorùbá wọ́n parẹ́ mọ́ ayé lára ni. ikú oró ló sì pa púpọ̀ nínú wọn. ṣebí ohun tó dá ogun wẹ́ẹ̀tì ẹ̀ sílẹ̀ nìyẹn tó sì padà di ogun abẹ́lé fún gbogbo Nàìjíríà. bẹ́ẹ̀ náà ló sì ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí ní 1983 ní ìpínlẹ̀ Ondo. kódà àwọn tí ọ̀rọ̀ náà kò kàn pàápàá fara gbá nítorí àwọn èrò tó ní ìbò wọn pọ̀ ju àwọn tí wọ́n fẹ́ já àgbà lọ́wọ́ wọn lọ. èyí ló ṣe jẹ́ pé níbikíbi tí ìbò bá ti fẹ́ wáyé báyìí, ojúṣe gbogbo aráàlú ni láti rí i pé àwọn dìbò fún ẹni tó wù wọ́n lọ́kàn gan. àǹfààní tó wà nínú èyí, ìyẹn nínú ká dìbò fẹ́ni tó wù wá yìí, ni pé ó lè jẹ́ ìbò ẹyọ kan tí àwádì yìí ni yóò gbé tọ̀hún wọlé o. torí òjòrò a máa ṣòro láti ṣe níbi tí ẹnìkan bá ti gbajúmọ̀ tàbí tó lérò lẹ́yìn ju olùdíje kejì lọ. àmọ́ bí a bá jókòó sílé tí a kò dìbò tí a ní wọn yóò ṣòjóró ni, àwa gan la fún àwọn tí wọ́n ṣe òjòrò láàyè láti ṣòjóró wọn. òun yòówù tó bá sì ti díẹ̀ yọ ẹni tí wọ́n bá kéde pé ó wọlé, ìyà títọ̀hún bá padà fi jẹ ìpínlẹ̀ wa ká ti mọ̀ pé àwa gan la fààyè gbà, àwa la jẹ́ kó ṣeé ṣe bẹ́ẹ̀. ohun tí a ṣe ń béèrè pé ta lẹ̀yin ará Ọ̀ṣun fẹ́ dìbò fún nìyẹn. ìdí ìbéèrè náà ni pé ọwọ́ aráàlú ni agbára wà o. àwọn ni wọ́n nílùú wọn, àwọn ni wọ́n lè yan olórí tí wọ́n bá fẹ́ fúnra wọn. lóòótọ́ olóṣèlú lè pé 20, wọ́n lè pé 30, síbẹ̀ tó bá jẹ́ ti àwọn olóṣèlú Nàìjíríà yìí ni, bí wọ́n bá pé 100 pàápàá, ó lè jẹ́ ẹyọ 2 péré tàbí ẹyẹ kan pàápàá ló ní ìfẹ́ aráàlú nínú wọn. ẹni tó fẹ́ du ipò tó ń sọ fún yín pé òun ń lọ síbẹ̀ yẹn láti lọ sìn yín ni, tó ní òun kò bá ti olè jíjà wá, àmọ́ tó bẹ̀rẹ̀ sí háwó, tó ń ta ilé ẹ̀, tó ń ta dúkìá, tó ń há ìrẹsì fún yín, tó ń há owó fún yín, tó jẹ́ lásìkò tí ìbò ń bọ̀ náà ló bẹ̀rẹ̀ sí ṣe dáadáa sí yín. ẹ̀yin ò ti mọ̀ pé okòwò tiẹ̀ ló ń bá lọ, bísínẹ́ẹ̀sì ló fẹ́ fi ń ṣe. tàbí ẹ̀yin náà yóò sọ pé ẹ kò mọ̀ pé iṣẹ́ ajé tiẹ̀ ló ń bá lọ ni. ọjà tí a bá fi owó rà, ṣebí owó la fi í pa ni. ẹni tó bá sì ṣòwò ṣé ò ní jèrè ni? ó wá débẹ̀ tán ẹ sọ pé ó ń kó owó yín jẹ, ẹ sọ pé ó ń kọ́lé, ṣé bí èrè orí okòwò iṣẹ́ tó ṣe ni? investment làwọn òyìnbó ń pè é. àwọn olóṣèlú olè, alájẹbánu, wọ̀bìà, ìkà, adàlúrú, apààyàn ló pọ̀ nínú àwọn olóṣèlú tiwa níbí o. kò sí adékàlà nínú ọmọ ọ̀fọ́n, ọkàn ògbé kan jó bí ọmọ ajá ni gbogbo wọn. ohun tí wọ́n ṣe ń fi ẹ̀mí àwọn èèyàn dí nìyẹn. kò sì sí ohun tó ń fà á ju pé iṣẹ́ ajé ni òṣèlú àti ìjọba ṣíṣe yìí lójú tiwọn. òwò ni wọ́n ń ṣe, kátàkárà ni. ẹni bá wọlé mọ̀ pé àsìkò ìkórè òun ló dé, kó máa kọ́lé, kó máa ra mọ́tò, kó máa fowó yín kóbìnrin jọ ni. ohun tí wọ́n ṣe ń pa ara wọn nítorí ẹ̀ nìyẹn. torí ẹni tó bá fẹ́ díni lọ́wọ́ nídìí okòwò ẹni, ọ̀tá ẹni ni. ṣùgbọ́n ẹ̀yin aráàlú lẹ lè gba ara yín lọ́wọ́ wọn. ẹ̀yin lẹ mọ èyí tó dáa jù nínú wọn.
èyí tó lè ṣe yín láǹfààní. Àsìkò irú ẹ̀ ló dé lọ́sùn yìí o. Lóòótọ́ gbogbo wọn ló ju ara wọn o, ṣùgbọ́n bí ẹ bá fojú balẹ̀ dáadáa ẹ ó rí ìyàtọ̀ díẹ̀díẹ̀. Olóṣèlú tó ń sáré kúrò nínú ẹgbẹ́ kan bọ́ sínú ẹgbẹ́ míì láì nídìí gidi kan. Olóṣèlú tó yẹ àsìkò ìdìbò ló bẹ̀rẹ̀ sí pààrà àdúgbò yín. Olóṣèlú tó ń fọ́nwó, olóṣèlú tó ń gbébọn rìn, olóṣèlú tó ń kó tọ́ọ̀gì kiri, olóṣèlú tó jẹ́ lásìkò ìdìbò ló ní kí ẹ wá máa jẹun nílé òun. Kò pè yín kí ìbò tó dé o, ó sì dájú pé tí ìbò bá lọ tán kò ní pè yín mọ́. Àwọn òṣèlú tí wọ́n pọ̀ jù lọ́dọ̀ tiwa nìyẹn. Àmọ́ síbẹ̀ náà kí aráàlú lajú wọn dáadáa, tí àwọn náà ò bá jẹ́ olè o, tí wọn ò jẹ́ wọ̀bìyà, tí wọn ò sì jẹ́ ẹni tí ìwà ìbàjẹ́ ti fọ́ lójú inú àti tìta. Wọn yóò rí èèyàn gidi kan nínú àwọn yòówù tó bá fẹ́ dupò, torí kì í ṣe gbogbo wọn náà ni yóò kúkú burú délẹ̀délẹ̀. Bí kò ju ẹnìkan tàbí méjì yóò dáa díẹ̀ nínú wọn, èyí tó bá dáa jù ní kí ẹ mú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ yìí láti ọwọ́ àwọn olóṣèlú, àwa fúnra wa là ń fà á o. Bí ẹ̀yin náà bá sì wò ó dáadáa, ẹ ó rí i pé gbogbo àwọn olóṣèlú tí à ń wí yìí wọn kì í ṣe ará ilẹ̀ òkèèrè, àárín wa ni wọ́n ti jáde lọ. Ṣùgbọ́n àdúgbò ni ẹ ó jọ wà. Ẹ̀yin náà mọ̀ pé tọ́ọ̀gì lèèyàn. Ẹ mọ̀ pé àwọn olóṣèlú ló ń tẹ̀lé tó ń bá wọn pààyàn, tó ń bá wọn ṣe aburú. Nígbà tó yá ẹnìkan kówó fún nínú àwọn olóṣèlú tó ń tẹ̀lé pé kó máa há fún yín. Ó há fún yín, ẹ dìbò fún. Ẹ̀ràn tọ́ọ̀gì tí kò mọ̀wé, ọ̀dájú tí kò níwà ọmọlúàbí kankan, ẹ ní òun ni kó lọ ṣe aṣojú àdúgbò yín. Ó débẹ̀ tán ó bẹ̀rẹ̀ sí jalè, ẹ wá ń bínú. Nítorí Ọlọ́run kí lẹ fẹ́ kó ṣe o? Ẹ̀yin náà mọ̀ pé bàbá kan wà ládùúgbò yín, kò lówó lọ́wọ́, kò níṣẹ́ lọ́wọ́, alárìnkiri lásán kan tó jẹ́ ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ni. Àmọ́ ó yá, ó bẹ̀rẹ̀ sí tọ́jú lé kiri. Ó ń sọ pé lágbájá kan ní kẹ́ ẹ dìbò fún o. Ó bẹ̀rẹ̀ sí háwó fún yín pé lágbájá kan ní kẹ́ ẹ dìbò fún, òun ló ní kí òun fún yín lówó. Ẹ̀yin náà ń gba owó lọ́wọ́ alápá má ṣiṣẹ́, ẹni tí kò níṣẹ́ kan pàtó tó ń ṣe, ọ̀lẹ àdúgbò tó ń relẹ̀ jẹ́ kiri. Ẹ̀yin náà rò pé ẹ ti rí fà, ẹ ń jẹ̀jẹkújẹ, ẹ ò sì ronú pé ìfà máa fààyàn lápò ya. Ẹ ṣági lọ́gbẹ́, ẹ ta ògùrọ̀ lọ́fà, ẹ dédìí ọ̀pẹ ẹgbẹ́nu sókè, ṣé ọ̀fẹ́ ló ń roni? Ẹni tó bá ti ń gbowó iṣẹ́ tí kò ṣe, aburú tó bá bá a nídìí ẹ̀ kó faramọ́ ni o. Nígbà tó yá, ẹni tó ń tojú lé kiri yìí wọlé ìbò, ẹ̀yin náà lẹ dìbò fún un. Ó ní kí alápá má ṣiṣẹ́ wá máa jókòó sí ẹnu ọ̀nà ọ́fíìsì òun láì níṣẹ́ gidi kan tó ń ṣe ju iṣẹ́ ìránṣẹ́ burúkú báyìí lọ. Ó ṣe yẹn fọ́dún 4 ni wọ́n bá ní kóun náà wá lọ sílé ìgbìmọ̀ aṣòfin. Wọ́n tún kówó kalẹ̀, lẹ́yìn náà bá bẹ̀rẹ̀ sí gbowó, lẹ́ ń jẹun nílé ẹ̀, lẹ́ ń gbé bùkátà ọmọ yín tó fẹ́ wọlé ìwé, ìnáwó òkú ìyá yín àgbà, ìnáwó ọmọ yín tó fẹ́ wọlé ọkọ, ìnáwó ẹ̀fọ́rí àti ti bà lọ́sibítù. Ẹ ń gbé gbogbo ẹ̀ lọ bá a. Nígbà tí ẹ ti jẹ ìjẹkújẹ báyìí títí, ó ṣàyẹ kẹ́ ẹ dìbò fún. Nígbà tí ẹ dìbò fún tán, ẹ wá ní ó délé ìjọba kò mọ̀ yín, ó ti kó kúrò ládùúgbò yín, ó di Lẹ́kì tàbí GRA, ó wá ń kọ́lé kiri bí ẹyẹ, ṣe bí owó yín ni. Owó tó yẹ kó fi ṣe àdúgbò yín lóore ni. Ẹ wá ní oníjìbìtì ni, ó lù yín ní jìbìtì. Òun ló ní jìbìtì ni àbí ẹ̀yin ló ní ìjẹkújẹ? Bó bá ṣe èèyàn gidi lẹ dìbò fún ni, ọ̀rọ̀ yín ò ní rí bẹ́ẹ̀ o. Báwo láràlú ṣe ń mọ èèyàn gidi tí wọn yóò sì dìbò fún? Ṣé ẹ rí iṣẹ́ ìlú bí iṣẹ́ gómìnà, bí iṣẹ́ aṣòfin, kì í ṣe iṣẹ́ kékeré o. Ẹni tó bá ní iṣẹ́ tó ń ṣe tàbí tó bá ní ilé iṣẹ́ tó dá sílẹ̀ fúnra ẹ̀, tó sì ní ìtẹ́lọ́rùn gidi nídìí ẹ̀, irú wọn kì í fẹ́ fi iṣẹ́ wọn sílẹ̀ láti lọ ṣe iṣẹ́ òṣèlú o, tàbí pé àwọn ń ṣe iṣẹ́ ìlú kankan. Nítorí nígbà tí wọ́n bá fi iṣẹ́ wọn sílẹ̀, tí wọn yóò bá padà dé lẹ́yìn ọdún 4 tí wọ́n fi ṣe iṣẹ́ ìjọba yìí àti iṣẹ́ ìlú, iṣẹ́ ni wọ́n lè ti bàjẹ́ o. Ohun tí kì í jẹ́ kí àwọn tó bá wọ iṣẹ́ ìjọba tí wọ́n bá ti gba iṣẹ́ sí Àbújá tàbí ibòmíì bẹ́ẹ̀ fẹ́ padà wálé mọ́ nìyẹn. Ẹni tó bá wá ní iṣẹ́ gidi ẹ̀ lọ́wọ́, tí gbogbo ará àdúgbò wa mọ̀ pé òun lè yàn dáadáa tó lè ṣojú àwọn dáadáa, àwọn ni wọn yóò lọ bá a nílé, tí wọn yóò bẹ̀ẹ́ pé kó wá ṣiṣẹ́ fún ìlú, nítorí òun làwọn mọ̀ tó lè ṣe dáadáa fáwọn àtàwọn ọmọ àwọn àti gbogbo agbègbè àwọn. Aráàlú ò ní retí owó lọ́wọ́ ẹ̀, wọn ò ní máa tọrọ owó, wọn ò ní retí pé kó há ìrẹsì fún wọn o. Kódà àwọn ni wọn yóò tún dáwó jọ fún un, torí àwọn ni wọ́n fẹ́ rán an níṣẹ́. Bí wọ́n ti ń ṣe nílùú òyìnbó nìyẹn. Ohun tó sì jẹ́ kí ètò òṣèlú ìlú òyìnbó yàtọ̀ sí tiwa nìyẹn, tí ìjọba wọn fi dá, tí oríire fi ń bá àwọn ọ̀dọ́ àti àwọn èèyàn ìlú wọn. Ẹ ò lè rí olóṣèlú kan kó wà nínú ẹgbẹ́ òṣèlú kan kó fò jáde fò lójijì lásìkò ìdìbò. Kódà ẹgbẹ́ òṣèlú tí bàbá kan bá ń ṣe,
òun lọ́mọ ẹ̀ yóò padà ṣe títí dórí bí ìran kẹta nínú ẹbí wọn. Ẹni tí yóò bá sì gba iṣẹ́ ìjọba kan láti ọ̀dọ̀ tiwọn tàbí tí yóò jẹ́ iṣẹ́ olóṣèlú, àwọn aráàlú máa ń bẹ̀ wọ́n ṣe ni, àwọn ni wọ́n sì ń náwó ẹ̀. Àmọ́ lọ́dọ̀ tiwa, èèyàn kan ní òun ń lọ ṣe iṣẹ́ fún ìlú, òun náà ni yóò máa náwó nára, tí yóò ta ilé, tí yóò torí ẹ̀ ta dúkìá, tí yóò sì ní kí wọ́n máa pààyàn. Ṣé ẹ̀ náà kò ti ibi ìṣáná kíyèsí òògùn ni? Kò sí ohun méjì, olè àti ipò ló mú àwọn èèyàn tiwa ṣe bẹ́ẹ̀ níbí. Bí wọ́n bá ti jàjàrí ipò kan dìmú, wọn kì í fẹ́ fi ipò náà sílẹ̀. Bí ẹgbẹ́ òṣèlú wọn kò sì gbà wọ́n láàyè láti dupò, wọ́n ń lọ sínú ẹgbẹ́ òṣèlú míì tí wọ́n ti rò pé àwọn yóò rí ipò gbà padà ni, tàbí tí àwọn tí wọ́n bá gbàjọba yóò fi máa gbé iṣẹ́ fún wọn, tàbí fi wọ́n sípò mínísítà, kọmíṣánná tàbí alága iléeṣẹ́ ìjọba. Gbogbo eléyìí kò ní kinní kan ṣe pẹ̀lú ìfẹ́ aráàlú tàbí ìdàgbàsókè àdúgbò wọn o. Ìmọ̀tara wọn nìkan lásán ni, torí ara wọn ni wọ́n ṣe ń ṣe é, kì í ṣe torí ẹnìkan o. Bí àwọn ará àdúgbò kan bá ṣe rí, bẹ́ẹ̀ ni olóṣèlú tí wọ́n bá yàn sípò yóò ṣe rí o. Bẹ́ẹ̀ náà sì ni ìjọba tí wọ́n bá ń padà ṣe yóò ṣe rí. Àwọn aráàlú fúnra wọn ló ń fi ojú kòkòrò yan olè àti akówójẹ sípò. Tàbí nígbà tí ẹnìkan ń há owó fún yín, tó ń há ìrẹsì fún yín, tó ń há índómì fún yín, bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó ń ṣe sàráà, kò ṣe ọ̀wẹ̀, kì í ṣe pé ifá ní kó ṣe oúnjẹ fẹ́gbẹ́. Ẹ̀yin náà tí ẹ̀ ń lọ gba irú owó bẹ́ẹ̀ àti àwọn oúnjẹ bẹ́ẹ̀, ṣé ẹ kò mọ̀ pé ẹ ti fún olè akówójẹ láǹfààní láti ṣèjọba ayílé yín lórí ni? Ìjọba tí yóò ṣe lórí yín náà, ìjọba olè ni, torí yóò gba owó tó ná fún yín padà. Ohun tó sì ń jẹ́ kí ìjọba wọn jẹ́ ìjọba burúkú tí kì í ṣe oore fún aráàlú nìyẹn. Nítorí níbi tó ti fẹ́ gba owó tó ná fún yín padà, yóò máa kówó jẹ. Iṣẹ́ tó yẹ kó ṣe ní mílíọ̀nù 2 yóò kọ 20 mílíọ̀nù síbẹ̀. Bí òun ti ń kówó jẹ, làwọn ọmọọṣẹ́ yóò máa kó tiwọn náà mì. Nígbà tí wọn yóò bá sì dé ọ̀dọ̀ ẹni tó fẹ́ ṣiṣẹ́ gan-an, owó ò ní pé mílíọ̀nù 2 mọ́. Nìyẹn yóò bá ṣe iṣẹ́ àjàǹbàkù kalẹ̀. Nígbà tí yóò bá fi di oṣù 3 tí wọ́n pe àwọn onílù àti àwọn oníjó pé kí wọ́n wá bá wọn ṣí títì tuntun, títì yóò ti máa hú, yóò sì ti bàjẹ́ padà kó tó di ọdún kan. Nínú gbogbo eléyìí, ẹ̀yin náà yóò ti rí i pé aráàlú nìpínlẹ̀. Ẹ̀yin lẹ̀ ń gbowó lọ́wọ́ olè tí ẹ dìbò fún. Olè ló gbàjọba àdúgbò yín tán tó ń ṣèjọba náà ráúráú. Ohun tí èèyàn bá fẹnu ẹ̀ pè ní yóò rí o. Bí èèyàn bá fọwọ́ fa nǹkan mọ́ra, ara ẹ̀ náà ló ń bọ̀. Ẹni bá fi gọ̀gọ̀ kájọ̀gọ̀dì ló lè rúgi oyin. Ohun tí àwọn tí wọ́n bá fẹ́ dìbò lọ́sùn lọ́la ṣe gbọ́dọ̀ fura rèé. Kí wọ́n ṣe ojúṣe wọn jẹ́jẹ́ wọn ni. Kò gbọ́dọ̀ síjà, kò gbọ́dọ̀ sí wàhálà kankan, kò gbọ́dọ̀ sí ààyè à ń ra ìbò, à ń ta ìbò. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni ra káàdì ìdìbò yín lọ́wọ́ yín. Jìbìtì ayérayé ni wọn yóò fi lu ẹ̀yin àti àwọn ọmọ yín àti ìrandíran yín. Béèyàn bá ní kí ẹ mú káàdì yín wá, ẹ pariwo olè lé lórí, nítorí nítòdodo olè burúkú ni. Béèyàn bá gbé oúnjẹ wá pàdé yín tó gbé e sítòsí ilé ìdìbò, tó ní kẹ́ ẹ máa wá jẹ lọ́fẹ̀ẹ́, ògbólógbòó olè ni. Ẹ jìnnà sí i. Oúnjẹ tó fẹ́ fi ra ọjọ́ ọ̀la yín àti tàwọn ọmọ yín ni. Ẹ̀yin náà ẹ má lọ sílé ìdìbò pẹ̀lú èròǹgbà láti ta ìbò yín àbí káàdì yín. Bí ẹ bá ta ìbò yín bí ẹni tó ń ta gbogbo oríire tó tọ́ sí ni o. Ìdí ni pé bí ẹ bá lo ìbò yín tí ẹ bá fi gbé ìjọba gidi wọlé, ìjọba lè ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ àti ẹ̀kọ́ gidi fáwọn ọmọ yín tí yóò jẹ́ kí wọ́n ṣoríire gidi. Ìjọba dáadáa lè ṣe àwọn títì tó dáa fún yín tí ẹ ó fi ráyè máa ṣe kátàkárà yín, tí ẹ ó máa ti ìlú kan dé ìlú kejì láti ṣètò ọjà yín gbogbo. Ìjọba gidi lè ṣètò ààbò tó péye fún yín tí wọn ò fi ní jí ẹ̀yin tàbí àwọn èèyàn yín gbé, tí wọn yóò wá ní kí ẹ máa wá owó ìtúsílẹ̀ lọ. Tàbí èèlò ni ẹ fẹ́ gbà lọ́wọ́ àwọn olóṣèlú tí yóò tó iye tí èèyàn lè san fáwọn ajínigbé. Ìjọba gidi lè ṣètò ọsibítù ìgbàlódé fún yín tí àìsàn yín yóò fi dínkù. Bẹ́ẹ̀ sì ni ìjọba dáadáa yóò rí pé iṣẹ́ kò ṣe yín débi pé ẹ ó máa tọrọ tọ́rọ́kọ́bọ̀ kí ẹ tó jẹun. Ọwọ́ yín ni gbogbo ẹ̀ wà. Ohun tí ẹ lè fi ìbò yín ṣe ni. Ohun tí kí ẹ ṣe lọ́la sì nìyẹn o. Ẹ ò gbọ́dọ̀ jà, ẹ ò sì gbọ́dọ̀ dúró síbi tí wọ́n bá ti ń fàjọ̀ngbọ̀n kankan. Bẹ́ẹ̀ lẹ ò gbọ́dọ̀ ta ìbò yín o. Ẹ jáde, ẹ dìbò fẹ́ni tó bá wù yín ni. Wọn ò ní fi wá rúbọ ìdìbò Ọ̀ṣun yìí o. A ò ní rin àrìnfẹsẹ̀ sí. Wọn ò ní kó bá wa, àwa náà ò ní kó bá yàn. Ìbò tí a ó dì lọ́sùn lọ́la yìí, ìbò oríire ni yóò jẹ́ fún gbogbo wa.
Ọláyíwọlá Alága ló mú ìmọ̀ràn yìí wá fún gbogbo olùdìbò tí yóò dìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́la sátidé ọjọ́ 15 oṣù kẹjọ 2026 láti ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú ìmúra òpin ọ̀sẹ̀ o.